من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلني للمتقين إماما آمين. Olúwa bá ń jolúwa láyé. Àmín. Àmín. Bánabi bá ń jánabi láyé. Àmín. Àmín. Tó ṣe pé torí ànábì la fi dálé ayé. Àmín. Àmín. Tó jẹ́ pé Muhammad ìlà ṣáájú. Àmín. Àmín. Fúnmi ní onírẹ̀lẹ̀ lọ́lá Olúwa. Àmín. Àmín. Má ṣe lówó láṣẹ máa bímọ. Àmín. Àmín. Má ṣe ń kọ́lé o lámọ̀ra mọ́tò. Àmín. Àmín. Ilé òní jóná má wà lórí o. Àmín. Àmín. Ọmọ òní kú rárá má láboyún nínú. Àmín. Àmín. Ẹni tí ò rí ibi o wá sì rí ibi o. Àmín. Àmín. Dandawi àgbáríjọ owó. Dandawi àgbáríjọ ọlá. Owó mi ò darí ẹ sọ́dọ̀ mi. Dandawi àgbáríjọ owó. Dandawi àgbáríjọ ọlá. Owó mi ò darí ẹ sọ́dọ̀ mi. Dandawi àgbáríjọ owó. Dandawi àgbáríjọ ọlá. Owó mi ò darí ẹ sọ́dọ̀ mi. Dandawi àgbáríjọ owó. Dandawi àgbáríjọ ọlá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akíyín ní kí ọlá ìkí ọlá. Akíyín ní kí àlàáfíà tájọ kíra wa lọ́jọ́ àgbéǹde àlòkè àọ́mọ̀. Sálàáfíà lẹ́wà gbogbo yín la kí o. Ẹ káàbọ̀ sórí ètò Jímọ̀ Olóyin tí a mọ́ mú wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Akíyín o. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Ọlọ́run ọba. Bó lọ̀hún ṣe ti ganu síbẹ̀ àbí bó wá ní bẹ́mi náà ṣe balẹ̀ bàgẹ̀ tí mo ganu sórí ètò Jímọ̀ Olóyin. Àjíǹde ara kó máa jẹ́ gbogbo wa o. A kí gbogbo àwọn níjọ bá ṣe máa ń kí wa o. Ìjọ Ahmadiyya ní Yusuf láì ní Nàkọ́míyò ní Ansarudeen ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akímúmìnì àti múmìnà ìyá súnà gbogbo yín la kí o. Ẹ̀yin èèyàn wa tí ń bẹ lókè ọ̀yà lọ́hùn-ún akẹ́yìn náà bó o lọ̀dọ̀ yín sálàáfíà lẹ́wà. Ẹ káàbọ̀ sórí ètò Jímọ̀ Olóyin. Ẹ káàbọ̀ padà, a sì tún kú ojú lọ́nà. Oṣù ni oṣù alápọ̀nlé tí gbogbo ayé máa ń retí. Àbẹ́ẹ̀rí báyìí tóṣù ọ̀hún bá ń bọ̀ yóò dàbí ẹni wípé kó mọ̀ tí ì dé o. Tó bá wá wọlé tán yóò wá dàbí ẹni wípé kóṣù ọ̀hún má tí ì lọ. Oṣù Ramadan àbẹ́ẹ̀rí báyìí ká máa dúpẹ́ fún Ọlọ́run ọba aláwùrábí ni. Bákan náà la sọ níjẹ̀jọ wípé ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa níkànnì yìí Àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV yálà ẹ fẹ́ so nígbọ̀wọ́ ètò nínú oṣù Ramadan tí ó ń wọlé bọ̀ yìí, yálà ẹni tó fẹ́ so nígbọ̀wọ́ ètò nípa ìrun pípè àbí ẹ mú sàárì jẹ àbí ẹ fẹ́ fún àwọn èèyàn ní ẹ̀bùn ni, ẹ kàn sí wa lórí ìkànnì tí a wà yìí, pàápàá jùlọ lórí ètò Jímọ̀ Olóyin.
ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07033451398. bákan náà ni a pe ẹ̀yin oníléeṣẹ́ ni o, ẹ̀yin oníkáràkátà, ẹ̀yin oníṣòwò, ẹ wá polówó ọjà yín lórí ètò yìí. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé polówó ọjà báyìí ó náà làgùn mòwò. ẹ bá wa darapọ̀ lówó tí ògùn pa. ẹ wá polówó ọjà yín níkànnì yìí ká jẹ́ ó bugbájẹ. ẹ̀yin náà pè yín ẹ wá ganu síkànnì tá a wà yìí o, ká jọ dòwò pọ̀, ká ṣòwò, ká jèrè. ẹ dákun ẹ̀yin èèyàn, ẹ jẹ́ àfọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa rògbòdìyàn tó ń lọ káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa ó ganu sí kò ganu sí, àbẹ́ẹ̀ rí pé yìí lè pọ̀. irú ọ̀rọ̀ báyìí a máa dùn yàn pọ̀ tí a bá ń gbọ́rú ọ̀rọ̀ báyìí lẹ́nu mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀, àbẹ́ẹ̀ rí báyìí. àwọn ẹlẹ́sìn kejì kan tí a pè lẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì àbí ká sọ pé ẹlẹ́sìn kan àbáláyé, àwọn gan wọn ò bú ẹlẹ́sìn Islam. ìbànújẹ́ gbáà ló jẹ́ o kẹ́lẹ́sìn kan máa búra wọn, àbẹ́ẹ̀ rí báyìí. bákan náà la sì tún ń pe àkíyèsí ẹni tí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ sí látọ̀dọ̀ ẹ̀ sí ọ̀dọ̀ àwọn al-ulamau warasatul anbiya. ẹ jẹ́ á máa fúnra, nítorí wípé táyé bá ti ń nífẹ̀ẹ́ èèyàn kéèyàn yá máa ṣọ́ra sí o. àti wípé àbùkù tí ẹ̀ ń wò yìí yóò rí tálákà ńlẹ̀ kò ní lọlé wọn, yóò rẹni tí ò ní ńlẹ̀ kò ní yàdọ̀ wọn o. àbùkù a máa wẹ́ni tó bá lówó, àbẹ́ni tó bá gbayì láwùjọ, àbẹ́ni tó bá lókìkí, bí irú bàbá wa olórin fújì tọ́rọ̀ náà ṣẹlẹ̀ sí. àbẹ́ẹ̀ rí báyìí, ẹ jẹ́ á máa kíyè sára, nítorí wípé ọlọ́run ọba àlékè ọlá gan sọ, ó ní ká máa ṣàánú. ẹni tó bá ń ṣàánú ó di dandan kó rí àánú gbà. tá bá wá wo bàbá wa olórin fújì yìí, ọlọ́run kẹ́ wọn pọ̀. ṣé wọn ò mọ̀yàn ni wọ́n mọ̀yàn débi tán mọ̀yàn dé lórílẹ̀‐èdè tá a wà yìí. wọ́n gbajúmọ̀, wọ́n lówó, àti àwọn oore lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ọlọ́run ọba àlékè ọlá ṣe fún bàbá yìí. kò wá yẹ kán máa hùwà báyìí, nítorí wípé ìmọ̀ ń dùn yàn pọ̀. ibi tó a bá ti lérò pa a máa bọ́gbọ́n tá a bá lọ bá a gò ńbẹ̀, ìmọ̀ ń dùn yàn pọ̀. nígbà tọ́rọ̀ náà tún wá ṣẹlẹ̀ báwọn, wọ́n wá tún ní kán ṣe sọ́ọ̀rì. ṣe é rí, má bínú, pẹ̀lẹ́. àwọn gbólóhùn sọ́ọ̀rì yìí a máa tún nǹkan ṣe nígbésí ayé ẹ̀dá, a sì tún máa ba ẹ̀dá láyé jẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ká dọ̀bálẹ̀ fún ràrá kò pé á mọ́ ga o, bẹ́ẹ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n sọ. bákan náà tí a bá tún wo lára àwọn òǹkọrin eré fújì yìí, a rí wípé ọ̀gbẹ́ni kan ń bẹ láàrin wọn tí wọ́n pè ní Alhaji Wasiu Alabi Pasuma. kò síbi tí àáfà ìbádé lórílẹ̀ èèpẹ̀, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa yìí, tó bá ti rí àwọn àáfà, àwọn ẹni Ọlọ́run, a máa pọ́n wọn lé pọ̀, a máa buyì kún wọn pọ̀. ẹ wá wo ọjọ́ orí Alhaji Wasiu Ayinde, kẹ́ ẹ wá wo ọjọ́ orí wọn sí Alhaji Wasiu Alabi Pasuma. ṣé ẹ rí wípé wọ́n jura wọn lọ. òun la fi máa ń pòwe wípé àgbà ò kọ́gbọ́n o, àbẹ́ẹ̀ rí báyìí. ṣèbóyẹ kọ́mọdé máa wo àwòkọ́ṣe àgbàlagbà ni kó máa fi hùwà tó dáa. àmọ́ ìwà tó dáa tó yẹ ká máa bá lọ́wọ́ àgbàlagbà, tá a wá bá lọ́wọ́ ọmọdé, ọmọ inú rẹ̀, àbẹ́ẹ̀ rí pé yìí ọba ṣèyí òwú òun lọ́lọ́run aláwùrábí. àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ohunkóhun tá a bá ń ṣe láyé yìí tí wọ́n bá ti pè wá ṣàkíyèsí, ó yẹ ká máa ṣàtúnṣe, nítorí wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. láfikún, ibi tẹ́nu yìí, ẹnu tẹ́ ń wò yìí, ibi tó máa dé láyé, ẹsẹ̀ lè má débẹ̀, nítorí wípé ẹnu a máa yára ju ẹsẹ̀ lọ. ẹ má gbàgbé o, lórí ètò Jímọ̀ Olóyin náà ni a wà yìí. ètò Jímọ̀ Olóyin tòní a lè pè ní ìkìlọ̀ àbí ká pè ní ìṣítí. Ọlọ́run yóò máa kọ́ wa mọ̀ ọ́n ṣe lágbára t'Ọlọ́run ọba. ẹ jẹ́ gbọ́ orin látẹnu Alhaji Ibrahim Labaika ká máa fi ṣe lọ. Bismillah.
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلني للمتقين إماما آمين Olúwa bá ń jolúwa láyé àmín àmín bánàbí bá ń jánàbí láyé àmín àmín tó ṣe pé torí ànábì la fi dálé ayé àmín àmín tó jẹ́ pé Muhammad ìlà ṣáájú àmín àmín fúnmi ní onírẹ̀lẹ̀ lọ́lá Olúwa àmín àmín má ṣe lówó láṣẹ máa bímọ àmín àmín má ṣe ń kọ́lé o lámọ̀ra mọ́tò àmín àmín ilé òní jóná má wà lórí o àmín àmín ọmọ òní kú rárá má láboyún nínú àmín àmín ẹni tí ò rí ibi o wá sì rí ibi o àmín àmín Dandawi àgbáríjọ owó Dandawi àgbáríjọ ọlá owó òní o darí ẹ sọ́dọ̀ mi Dandawi àgbáríjọ owó Dandawi àgbáríjọ ọlá owó òní o darí ẹ sọ́dọ̀ mi Dandawi àgbáríjọ owó Dandawi àgbáríjọ ọlá owó òní o darí ẹ sọ́dọ̀ mi Dandawi àgbáríjọ owó Dandawi àgbáríjọ ọlá owó òní o darí ẹ sọ́dọ̀ mi. ọ̀rọ̀ Ọlọ́run nínú Kùránì ọmọ alájí là ń bá ẹ̀ka ẹ̀gbọ́n bó ti wí nínú Kùránì títí wá ní. Ọlọ́run ọba ìlà ìwà ìdùn ló sọ wípé alimọ́lùmọ́lì olówó tẹ̀rí ọmọ alájí là ń bá ẹ̀ka ọ̀hún ti tèmi Ọlọ́run ọba ní. nínú gbogbo orúkọ Ọlọ́run ọba ìlà ìwà ìdùn ọba tó dá wọn sáyé ìgbà tó ń kira rẹ̀ ìbúra ìmọ̀ ọ̀hún gbogbo orúkọ tó fi kí Ọlọ́run ọba kódà àdìkì ó ń bẹ nínú wa àdọ́rù ó ń bẹ nínú wa ọba tí ń fún pínpín mọ́yàn máa lájí láàbá ìka ọjọ́ ní lójú ṣùgbọ́n kò fòsì kò fi yíra rẹ̀ ìbúra ìmọ̀ owó lọ́lọ́wọ́n bá